kí yín o, ẹ̀yin olólùfẹ́ wa gbogbo nílé lóko níbi tí ẹ ti ń gbọ́ wa. Sinimá àgbéléwò Òrìṣà Ìfẹ́ apá kẹta ni a tún mú wá sí etí ìgbọ̀nyín o. Fún ẹ̀yin tí ẹ ti ní àǹfààní àti wo apá kìíní àti apá kejì, kí lohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú sinimá yìí? Àti ẹ̀yin tí ẹ kò tíì ní àǹfààní àti wò, ẹ lọ sí orí Yorùbá TV Plus ní orí YouTube kí ẹ lọ wò ó. Ẹ má gbàgbé àti subscribe sí orí channel wa àti ohun tí ẹ rò pé ó lè ṣẹlẹ̀ nínú sinimá yìí kí ẹ fi sí abẹ́ comment section. Àwọn òṣèré tí ó kópa nínú rẹ̀ náà ni Yetunde Barnabas, Ibrahim Yekini àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ máa gbádùn Yorùbá kí ẹ sì máa wò ó. Òrìṣà Ìfẹ́ náà ni a pè àpèlé orúkọ sinimá náà. Kí ẹ máa bá wa kálọ. Ó dìgbà. Ire o.